ọ̀rọ̀ náà ti wá dójú ẹ̀ báyìí o, torí Sheikh Ahmed Gumi náà ti padà sọ̀rọ̀ o lórí ìkọlù tó ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí ló sì jẹ́ kí bàbá Gumi ó sọ̀rọ̀ ni pé ẹ̀yin náà mọ̀ yìí pé ìkọlù kan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́yìn ìgbà táwọn àgbààgbà àfáà tí wọ́n gbé Sheikh Gumi wá sílẹ̀ Yorùbá. Èyí ló fà táwọn ènìyàn fi ń sọ pé ó ṣeé ṣe kí Sheikh Gumi kó lọ́wọ́ nínú ìkọlù tó ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́. Eyín l'Ógbómọ̀ṣọ́ gangan ní Oríire local government. Kí wàá ní Sheikh Gumi sọ? Ẹ gbọ́ nínú fídíò yìí. Kí làwọn báńdíìtì náà sọ? Tó ráwọn báńdíìtì náà ti sọ̀rọ̀, wọ́n ti sọ ohun táwọn fẹ́ gbà káwọn ò tó lè fi àwọn ọmọ náà lẹ̀. Gbogbo ẹ̀ pátápátá lẹ́gbọ̀ọ́ nínú fídíò yìí. Àwọn báńdíìtì ti ní àwọn ò fẹ́ bẹ́ẹ̀ nìkankan sọ̀rọ̀, àyàfi gómìnà Ṣèyí Mákindé nìkan. Wọ́n ti sọ ohun táwọn fẹ́ gbà fún gómìnà Ṣèyí Mákindé. Kí ni báńdíìtì fẹ́ gbà? Kí ni Sheikh Gumi? Kí làwọn náà fẹ́ gbà? Ẹ já bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ Sheikh Gumi. Sheikh Gumi ti jáde o. Kí wàá ní bàbá sọ gangan? Ẹ jẹ́ n kà fún yín lédè Gẹ̀ẹ́sì bí bàbá ṣe kọ sórí ìkànnì ayélujára wọn, èèyàn Facebook. Ká tún wá jọ tú lédè abínibí wa. Lẹ́yìn ìgbà náà ń tún wá mú táwọn báńdíìtì ń táwọn náà sọ. Ǹjẹ́ la lè sọ pé Sheikh Gumi ó wà ní ẹ tẹ́jà kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí bàbá Gumi. Kí ni bàbá sọ gangan? Sheikh Gumi bọ́ sí ìkànnì ayélujára, ó ní press release lọ́jọ́ Saturday lónìí gangan ni bàbá fi sí ìkànnì ayélujára. Ó ní I've noticed that I've been misquoted in some of my media interviews. Ó ní mo rí i pé àwọn ènìyàn ti ń sọ ohun tí ń sọ lórí pé tí n bá ti lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀, ohun tí ń sọ ni wọ́n ń sọ. Public lecture tàbí mo bá tiẹ̀ lọ lecture kan irú tí bàbá wá ní ilẹ̀ Yorùbá. And this calls on how to address banditry in Nigeria. Níbi tí mo bá tiẹ̀ ti lọ sọ wípé bó o la ṣe fẹ́ mú àwọn èèyàn agbébọn yìí, ọ̀nà wo la fẹ́ gbà mú tí n bá ti lọ sí lecture lórí ẹ̀. This is being done by certain ethnic interest group. Ó wá ní òun rí i pé àwọn kan nínú ẹ̀yà kan ló jẹ́ pé ihun tóun bá sọ kọ́ ni wọ́n ń sọ. Ẹ máa bá mi ká lọ. Individuals driving by prejudice. Ó ní pé àwọn kan tó tún wá jẹ́ bí àwọn ẹ̀yà kan tàbí ká sọ pé àwọn kọ̀ọ̀kan wọ́n wá ń sọ ohun tí ń sọ. And some sectional internet content creators who use sensational and outrage headline to attract viewership at the expenses of human suffering and sacrifice. Ó tún wá ní òun tún rí i pé àwọn tó jẹ́ content creator kan tó jẹ́ wípé ohun táwọn ń wá ni pé láti lè jẹ́ pé káwọn èèyàn ó lè wo fídíò wọn, káwọn ènìyàn kí wọ́n lè rí view, wọ́n máa bóun fún un ní headline, ìrọ̀ tóun ò sọ láti lè jẹ́ pé káwọn ènìyàn wo fídíò wọn. Ohun tí bàbá sọnù, ó wá fẹ́ clear ara rẹ̀ pátápátá. Ó ní I hereby èmi Gumi o, mo sọ pé state unequivocally that any video clips, ó ní gbogbo fídíò tẹ́ bá rí tó jẹ́ fídíò clip kan, written statement tàbí mo tiẹ̀ kọ bóyá yálà ìkànnì ayélujára tàbí mo fọwọ́ kọ, or message attributed to me tó jẹ́ pé ọ̀tọ̀ mi ló ti wá, whether directly or by innuendo, bóyá èmi gangan mo kọ tàbí ọlọ́àlùmọ̀kọ́rọ́ yín wọ́n ṣẹ̀ṣẹ̀ látọ̀ suggesting support for, tó wá jẹ́ pé fídíò náà wọ́n sọ wípé mo support for, justification for, protection of or advocating for banditry. Ó ní tó wá jẹ́ pé fídíò náà ni pé ní Nàìjíríà tó jẹ́ pé fídíò náà ni wípé mo wá ń support tàbí mo tiẹ̀ ń sọ wípé ọgbà àlùmọ̀kọ́rọ́ yín mo ń pẹ̀lú wọn. Ó ní pé or elsewhere it does not emanate from me. Ó ní kì í sọ̀dọ̀ òun ló ti wá. Ó lóhun Sheikh Gumi o. Ẹni fídíò tẹ́ bá rí tó wá sọ pé èmi Sheikh Gumi, èmi ń dáàbò bo àwọn agbésùmọ̀mí tàbí mo tiẹ̀ ń fún wọn ní support, ó ní kì í sọ̀dọ̀ mi ló ti wá. Ó ní I therefore èmi Sheikh Gumi o, mo wá sọ pé kí ni urge the general public, gbogbo èèyàn ni mo wá ń bá sọ̀rọ̀ lónìí,
the media ó láwọn iléeṣẹ́ ìròyìn and the Nigerian state to disregard such fake news. Ó ní news tẹ́ bá ti rí tó lè mí Sheikh Gumi mo ń support àwọn agbésùmọ̀mí ó ní ìròyìn òfegè ni èyí tí bàbá sọ. Such fake, manipulated and doctored material currently in circulation. Ó ní gbogbo bárabàrà tó ń káàkiri kì í sọ̀dọ̀ mi ló ti wá o. Sheikh Gumi náà wàá ba gbogbo àwọn ènìyàn wọ̀ ó wá ní furthermore ó ní lẹ́yìn èyí anyone who continues ó lẹ́nìkẹ́ni tó bá sì tún continue tí ò yálà tí ò dúró from the date of this release láti òní ọjọ́ Saturday 23 of May 2026 of this release to circulate falsehood against me tó wá jẹ́ pé ó wá tún gbé káàkiri bóyá AI ló fi ṣe ni o tàbí nǹkan pé èmi Gumi èmi ń dáàbò bo àwọn agbésùmọ̀mí. Bàbá ní against me shall be liable to legal action. Ó lóun ọ̀fọ̀wọ́ ògùn gbèrú yálà ó jẹ́ iléeṣẹ́ ìwé ìròyìn yálà ó jẹ́ content creator kan ní tàbó tí ẹ̀ jẹ́ nìkẹ́ni ó ní yóò gba ìwé ilé ẹjọ́. Èyí tí Gumi sọ Gumi ó wá dúró síbẹ̀ bàbá tún continue kí ni bàbá sọ. Sheikh sọ pé I sincerely hope that our great nation will heal. Ó wá ní èmi náà pẹ̀lú ọkàn mímọ́ ni mo fi ń sọ wípé Ọlọ́run jẹ́ kí Nàìjíríà kó tó dàgbàsókè kí ó ti bá wa kí gbogbo yálà kóra ńlẹ̀ and that all victims affected by this violence will find comfort in the collective determination of the nation. Àtàwọn tí gbogbo wọn tí wọ́n ti jí gbé Ọlọ́run bá kó jẹ́ kí wọ́n lè fi wọ́n lẹ̀ kí gbogbo wọn sì lè padà sí ọ̀dọ̀ àwọn fámìlì wọn kí wọ́n sì lè máa gbégbé ìtí ayé ìrọ̀rùn and the international community to achieve a lasting solution to the insecurity fueled over time by ignorance, poverty, widespreading social injustice. Ó wá ní òun tún wá ń gbà ládùúrà pé kí ni o káwọn international community èyí ò bí àwọn àjọ tó ń rí sí agbésùmọ̀mí tí wọ́n wá tí wọ́n fi lè solution tó jẹ́ pé àti ẹ̀ ní gbọmọ́ tó jẹ́ pé insecurity yìí tó sì ń fà náà ni bàbá wa sọ tí ń fà ó ní ignorance àìmọ̀kan ó wà lára wọn tí ń fà poverty ó sì tọ́pọ̀ láwùjọ wa ó wà lára wọn tí ń fà ó tún wá ní and widespreading social injustice pé kéèyàn tún máa gbé káàkiri lórí ìkànnì ayélujára àwọn tó yẹ pé kò balance pé ẹ̀yà kan lélẹ́yìí ẹ̀yà kan lélẹ́yìí ẹ̀yà kan lélẹ́yìí. Ẹni tí Sheikh Gumi tó kọ sínú èèyàn lónìí Saturday ó wá ní Sheikh Gumi Ahmed Abubakar ó ti wá sọ ṣùgbọ́n kí wàá làwọn bandits ti sọ lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́. Wọ́n ti bá Ṣèyí Mákindé sọ̀rọ̀ ṣùgbọ́n kí ni wọ́n sọ wọ́n bọ̀ náà ẹ subscribe sórí YouTube channel yìí ń wà fún yín lábọ̀.